láti ó kú tí wọ́n fẹ́ lò kúzò kú tí wọ́n fẹ́ lò kúzò àlọ́ wa dára ò foríṣà àbọ̀ wá sún wọn fún gbárùfù ẹ̀dá jí kára ilé. Ara ilé àwọn mi rèlé Igunnuko mi rògbò onírọ́pò ìṣàmì rè kùsò àlọ́ àdàrà foríṣà àbọ̀ àsùnwọ̀n ìgbárùfù ẹ̀ṣẹ̀ jẹ́jẹ́ o. ẹ̀dá jí kára ilé ọ̀rọ̀ wọn bẹ́ẹ̀ ló gàtà o kú tí wọ́n fẹ́ lò láti ó ọ̀rọ̀ wọn bẹ́ẹ̀ dá ẹni o kú tí wọ́n fẹ́ lò láti ó kú tí wọ́n fẹ́ lò kúzò kú tí wọ́n fẹ́ lò kúzò gbọ́dọ̀ àjíyá ìgbárùfù túmọ̀ àjíyá dàgbọ́gbọ́yà ẹ̀dá jí kára ilé. Ara ilé àwọn mi rèlé Igunnuko mi rògbò wọ́n mi lóko ìṣàmì rè wọ́n mi rè kúzò àlọ́ àdàrà foríṣà o. àbọ̀ àsùnwọ̀n ìgbárùfù ẹ̀ṣẹ̀ jẹ́jẹ́ o. Zana láti yẹ wá jọjọ mọ ayé o. Zana láti yẹ wá jọjọ mọ òun jàre. Kúrò dòdò tí wọn náà èpèsà náà wùsù o. Ayé Zana láti yé wa lọ́jọ́ mọ́ ò ayé. Ayé ayé o. Zana láti yé wa Jọjọ mọ òun jàre. Dàgbàdo yóò ṣì wúná èkó Zana wúlò. Zana wùsù o. Zana láti yẹ wá jọjọ mọ ayé. Zana láti yẹ wá o jọjọ mọ òun jàre. Kúrò dòdò tí wọn náà èpèsà náà wùsù o. Ayé Zana láti yé wa lọ́jọ́ mọ́ ò ayé. Zana láti yé wa lọ́jọ́ mọ́ òwújà. Wọ́n jàre o. Dàgbàdo yóò ṣì wúná èkó Zana wúlò. Yókò yókò yẹlé. Èkó Èkó sí wà lọ wá o. Èkó Èkó sí wà ń dà lọ. Èkó Èkó para sòkó. Èkó Èkó fúrú pẹ̀tẹ́lẹ̀ mi. Èkó Ṣíkò wáríkò. ayé ṣìkò wá rí kò ayé. Ayé ṣíkò wáríkò. Ayé ṣìkò wá rí. Èṣì lè lábáyà lè lábáyà. Gbogbo lè lábáyà o. Èṣì lè lábáyà kí n kàfà. Òjì láyọ̀ ń ké. Àwùjẹ èṣìlẹ̀ lábàáyà lábàáyà èṣìlẹ̀ lábàáyà. Lábáyà o. Èṣìlẹ̀ lábàáyà ṣìkàfà lójú láyà. àtúntì dé bá a ṣe ń dé àti bọ̀ bá a ṣe ń bọ̀ àwa làmúgbòrò dùn àtúntì dé kúnú kò kúnú kàràtì kan kàrà èjì náà sòkó dánbó eégún jẹ eégún ro èèyàn jèèyàn lọ èyí tá a dúpẹ́ lọ́tẹ̀ yìí láti lè ṣe wá ń bí Lutasima Record International agbáṣà níyì gbogbo àgbáyé káàbàtà eégún lẹ ti ń rí èyí tá a mú wá lọ́tẹ̀ yìí Igunnuko ni ìlú Ijeshatedo ibẹ̀ lẹ́wà níbi tí a ti ń ṣeré lóòótọ́ la ti mú ọ̀pọ̀lọpọ̀ Igunnuko wá dáadáa rí torí agbáṣà níyì ni wá bàbá mẹ́gùn àti gbogbo àwọn nǹkan àjogúnbá wa ká máa mú wá fún àǹfààní àwọn ọmọ wa àti mú gẹ̀lẹ̀dẹ́ wá àti mú nǹkan wá lọ́pọ̀lọpọ̀ àmọ́ ìta àwọn máa mú wálé ní Igunnuko ni láti ìlú Ijeshatedo níbi tí wọ́n ti ń ṣe ọdún akí gbogbo yín ẹkúbẹ̀ láìṣin ẹ gbádùn wa lọ́ba nínú fọ́nrán tẹ́ ẹ fẹ́ wò yìí níbi tá a ti ń ṣọdún Igunnuko lọ́wọ́ nílùú Ijeshatedo ẹ ti rí ibi tí Igunnuko ti yí sọrí mo gbọ́ pé wọ́n máa ń yí nílùú Ijeshatedo eré ti fẹ́ bẹ̀rẹ̀ ẹ rí pé àwọn ọmọ àwọn ọ̀dọ́ tí wọ́n jẹ́ ọmọ Igunnuko àwọn lẹ́rí tí wọ́n ti lọ wugi odò wugi ibẹ̀ ni ẹ̀rí tí wọ́n ti ń bọ̀ yìí ẹ̀rí tí wọ́n ń bọ̀ láti Kúsò ìyẹn tí wọ́n ń pè ní Gbóògùnnu bí wọ́n ṣe ń ṣe ọdún nílùú Ijeshatedo òun lẹ̀ ń wò lọ́wọ́lọ́wọ́ yìí gbogbo àwọn ọmọ Igunnuko pátá àwọn òbí ìdá ọmọ àtúlọ́kọ̀ olúrọ̀rẹ́ ọmọ ọ̀ká orí ẹṣin òbí ajílù ọmọ àyòjejò
tápà mo lùgbúdú mo jókè ń tẹwọ́ gbú ọya lọ èrò tẹ̀gbà òun ò gbọ́dọ̀ wẹ̀yìn mo kí babaláwo rojú kóró. Mo ní bóyá dákúndábọ̀ tí ń ṣe ni Ọ̀rúnmìlà dákúndábọ̀ fi èdè mú. Mo kí gunrun ìgúnnú fajúro. Mo ní bóyá ọ̀rẹ́ tápà tí ń ṣe ni maṣọ̀rẹ́ tápà òun ò nágó. Bí kinní bá ń ṣe é lọ́wọ́ kí kìnìún ó lọ rèé jòkó jẹ́jẹ́ ẹ̀rí àṣà kò ní tán. Ìṣe wa náà ò ní parí láṣẹ ọba mi Èdùmàrè. Fún àǹfààní èèyàn wa tẹ́ wà lé tí ráyè lọ ọbẹ̀ ìdí nìyí tá a fi ń gbé iṣẹ́ ìjáde. Ẹ rí i pé Ìgúnnukó yẹn ó ń gbókìtì, ẹ rí i bó ṣe ń gbókìtì, ẹ rí i tígbòtígbò òun ni wọ́n ń wu igi láti odò ìwúgi tí wọ́n ń bọ̀ yìí. Bí a bá ń sọ̀rọ̀ nípa ohun tí ẹ̀ ń wò lọ́wọ́lọ́wọ́ yìí nípa odò ìwúgi, òun ni wọ́n fi ń sàmì wípé ọdún Ìgúnnukó ti bẹ̀rẹ̀. Fún àpẹẹrẹ tí wọ́n bá fẹ́ ṣọdún eégún, ṣe é mọ̀ pé àgbọn máa kọ́kọ́ bẹ́, bó tiẹ̀ jẹ́ pé àkè ìyẹn ò ṣeé mú wá kó tó di pé olórí eégún máa jáde kí àwọn eégún tó kù tó bẹ̀rẹ̀ sí ní jáde. Bẹ́ẹ̀ ni odò ìwúgi yìí ṣe rí fún àwọn onígunukó. Gbogbo ọ̀jẹ̀ tìlú Òṣòdì látòrí bàbá wa baálẹ̀ olóyè Ṣáfíù Àgẹ̀dẹ̀gúdù baálẹ̀ ọkọ̀ ìlú ọmọ onígbẹ̀sàmàlẹ́ ọmọ abégúnjẹ àwọn àbàrà ọ̀run igun dáa nínú ẹyẹ oríbàtì ẹlẹ́lẹ́yẹ àwọn àgbà òkò làwọn ń sọgún ní ààbò mí ìbẹ́ẹ̀ bá rí gún kẹ́ máa ṣegún lóore. Àkìyìn ẹkú àdúrótì gbogbo ọ̀jẹ̀ ti ìlú Òṣòdì pápátá, àkí gbogbo yín pé ẹkú àdúrótì gbogbo ìwà rẹ̀fà náà àgbàgbé yín tìlú Òṣòdì gbogbo yín pápátá la kí pé ẹkú àdúrótì akú ọdún akú ìyèdún àṣèyí ṣàmọ́dún. Ẹ rí i pé Ìgúnnukó ti bẹ̀rẹ̀ sí pọ̀ sí ńgbà tí mo bẹ̀rẹ̀ sí ní kí gbogbo àwọn èèyàn Ìgúnnukó ti bẹ̀rẹ̀ sí pọ̀ sí ẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ sí ní rí ẹ̀rí. Ṣé èèyàn kan lásán ó lè máa lọ yìí báyìí kó má ti gbókìtì? Ẹ rí bí wọ́n ṣe ń lọ, ẹ máa wo ìṣẹ́jú o tí wọ́n ti ń lọ́bọ̀ kó tó di pé mo padà sórí wọn ká tó bẹ̀rẹ̀ sí fi hàn ẹ tí ì rí nǹkan kan. Ẹ rí i pé wọ́n ṣe ń lọ ẹ rí bó ṣe ń lọ, ẹ rí bó ṣe ń lọ. Bí a bá wò ó tí wọ́n bá ń ṣọdún Ìgúnnukó nílùú Ìjẹ̀ṣátẹ̀dó, aṣọ olówó ńláńlá olówó iyebíye òun ni Ìgúnnukó ni wọ́n máa ń lò. Ẹ̀wò wọn ṣe rí i pé wọ́n ti ń pọ̀ sí. Ẹ̀dẹ̀ máa wo àwọn aṣọ alárànbarà aṣọ olówó iyebíye tí wọ́n lò kò ní bàjẹ́ láṣẹ ọba mi Èdùmàrè. Owó ẹ̀yẹ ò ní sú yín ná. Òòṣà tó bá ń gbé ni ká kó bì ká kó rógbó ká kó gbogbo ohun tá a bá ní ká fi bọ́ dáadáa ni. A sì máa gbé wá síwájú, a máa gbé wá síwájú àti síwájú sí ni láṣẹ ọba mi Èdùmàrè. Ọdún ìlú Ìjẹ̀ṣátẹ̀dó tọdún Ìgúnnukó òun là ń wò lọ́wọ́lọ́wọ́. Ẹ rí i pé wọ́n ti ń pọ̀ sí lẹ́yìn tí wọ́n ti lọ sí gbogbo ilé ẹbí ará ọ̀rẹ́ ojúlùmọ̀. Ajígbédà àti Onígunukó lẹ̀ ń wò tó wà wájú yìí, ẹ ti máa wo dà lọ́wọ́ ẹ̀. Ibi tí wọ́n ti máa ṣeré ibẹ̀ ni wọ́n ti ń lọ díẹ̀díẹ̀ yìí. Àwọn Ajígbédà lẹ̀ ń wò tí ìdá wà lọ́wọ́ wọn yìí. Táwọn Onígunukó bá bẹ̀ sí kọrin tó bá ti di pé wọ́n bẹ̀ sí sọ pé ọmọ rere yàgò fẹ́ṣù o, yàgò fẹ́ṣù, èṣù ti fẹ́ dè ní àní rẹ́ṣù rọ́dún là ń ṣe àdúrà gbogbo wa gbà. Ẹ rí i pé àwọn Ìgúnnukó wọ̀nyí ẹ rí bí wọ́n yẹ wà ní sẹ̀gẹ̀sẹ̀gẹ̀ ìjọlẹ̀ tó ń wò lẹ́yìn yìí. Ẹ jẹ́ ká wo bó ṣe ń jó lọ. Pẹ̀lẹ́pẹ̀lẹ́ bàbá, pẹ̀lẹ́pẹ̀lẹ́. Ẹ rí i pé tètè ń jí tètè ń jí náà bẹ̀rẹ̀ sí ní lọ́ọ̀yì. Tóun bá lọ́ọ̀yì títí á tún gbókìtì ara àṣẹ tọdún nìyẹn. Ẹ rí èso yìí bó ṣe ń lọ látàárọ̀ tí ò dúró. Pẹ̀lẹ́pẹ̀lẹ́ bàbá, ẹ kú ọdún ẹ kú ìyèdún. Àwọn ohun wọ̀nyí la fẹ́ kí gbogbo wa ká máa mọ̀ ká máa wò ká máa gbé lárugẹ. Gbogbo ọmọ Onígunukó ká má jẹ́ káṣà wa àti gbogbo ohun àjogúnbá wa ká má jẹ́ kó bàjẹ́. Ìyẹn làwa fi ń gbé gbogbo eléyìí jáde nílé iṣẹ́ wa ń bí Lutas Film and Record International. Ǹjẹ́ ti ilé ìtàpá ń jóná? Wọ́n ní kí ló ṣẹlẹ̀ ìjọ yẹn. Mo súré títí igun ro mí. Mo rìnrìn mo fẹ́ tẹ́kọ́ gbòǹgbò ọ̀nà gbà torí owó kọ́, nítorí aṣọ kọ́, nítorí ìṣàsùn ọbẹ̀ ẹja ni ọ̀tẹ̀tẹ̀ ọmọ àfòrọ̀ gbáṣọ mú gírígírí ẹ̀rí kó le. Ọbẹ̀ ọjà wọn máa ń dùn dáadáa ni wọ́n fi ń kì wọ́n bẹ́ẹ̀ kò ní bàjẹ́ láṣẹ ọba mi Èdùmàrè. Àrá ti bẹ̀rẹ̀ sí ní bọ̀ o. Ẹ rí i pé àwọn Ìgúnnukó ti bẹ̀rẹ̀ sí ní pọ̀ sí. Wọ́n ti fẹ́ máa lọ síbi tí wọ́n ti fẹ́ ṣeré tẹ́ ẹ máa ríran wò tẹ́ ẹ máa rí àrà lóríṣiríṣi. Àwọn tí wọ́n wu igi ẹ rí i pé wọ́n ṣe ń gbé igi yìí olẹ́rí tí wọ́n ń gbébọ̀ yìí káàbọ̀. Ẹ rí ẹrù kékeré kọ̀.
pé kò sí nǹkan tí ò máa ń gbìyàn ẹ bá wo ẹni tí ó wu igi yìí òòṣà ti fẹ́ dé nìyẹn. Wọ́n ti dé ibi tí Ìgúnnukó ti fẹ́ ṣeré. Ẹ rí i pé kanopi ti lọ bìbà, àga ti lọ bìbà, àwọn èrò ti pọ̀ lọ jàǹtìrẹrẹ. Bẹ́ẹ̀ ni wọ́n wugi tí wọ́n gbé dáàrin wọn. Ìyẹn ni wọ́n fi ń fi hàn pé ọdún ti bẹ̀rẹ̀. Àṣọdúnmọ́dún àròkò, aṣọdún èyí ná àtúnṣe tẹ̀mí tówó tọmọ ta ìkú tí ń parí ìwà lọ́tọ̀ọ̀tọ̀ lọ́dúnlọ́dún láàmú ayéra wa tó rọ́dọọdún lẹ̀ wá wà. Ẹ rí i pé àwọn èrò àwọn èrò lẹ́ ń wò yìí tí wọ́n jókòó lọ bìbà. Gbogbo àwọn tí wọ́n wu igi àwọn lẹ́rí tí wọ́n ń wọlé yìí pẹ̀lú aṣọ funfun lára. Wọ́n ń lọ sí kúsò. Ẹ rí bí wọ́n ṣe tò kúsò lẹ́rí tí wọ́n ń lọ yìí. Ẹ rí pé látara bí mo ṣe ń sọ̀rọ̀ bí wọ́n ṣe ń wọ̀lú bẹ́ẹ̀ ni wọ́n ń kọrin, wọ́n ń lùlù ni wọ́n ń jó. Alhaji Hashimiu Ìdáàsó àwọn lẹ́rí tí wọ́n ń kí gbogbo àwọn èèyàn yìí níkànkún èjèèjì, gbogbo àwọn èèyàn pàtàkì tí wọ́n ti wà ń kalẹ̀, gbogbo àwọn àlejò àti gbogbo àwọn ọmọ Onígunnuko tí wọ́n wá láti gbogbo ìlú káàkiri ìpínlẹ̀ Èkó, ìpínlẹ̀ Ògùn àti gbogbo ìpínlẹ̀ pápátá ibi wọ́n ti ń ṣègúnnukó tí wọ́n wá láti wá bá wọn ṣọdún. Gbogbo wọn lẹ́rí tí wọ́n ti lọ kí yìí, àwọn ọlọ́dún tó gbọdún àwọn lẹ́rí lẹ́ ń wò yìí. Bí wọ́n bá ti wugi tí wọ́n dé báyìí, wọ́n á kọ́ lọ sí kúsò. Lẹ́yìn tí wọ́n bá dé wọ kúsò tán, wọ́n á ṣẹ̀ wá padà sójú agbo. Eré àṣẹ̀ṣẹ̀ wá bẹ̀rẹ̀. Kúsò lẹ́ni tí wọ́n ń lọ yẹn o. Òòṣà ti gun ẹni tó wugi yìí. Òun lẹ́ni tí wọ́n ń rọ̀ ọmú lọ́tún, wọ́n ń rọ̀ ọmú lọ́sì. Kò sí ohun tí òkè ń gùnyàn. Apẹ́ lásìkò tí wọ́n wà yìí tí wọ́n bá wugi, wọn ò gbọ́dọ̀ sọ̀rọ̀ òdì, wọn ò gbọ́dọ̀ ṣépè fún èèyàn. Láyé àtijọ́ a gbọ́ pé wọn ò kì í dé fìlà, wọn kì í wọ bàtà, yàtọ̀ sí àwọn tí wọ́n bá jẹ́ olóyè nínú Onígunnuko. Bẹ́ẹ̀ ló sì wà bẹ́ẹ̀ ló sì wà nínú àwọn tí wọ́n ń ṣojúṣe dáadáa. Ẹ rí i pé kò sí ìtò wọ bàtà nínú wọn. Ẹ rí i pé wọ́n dá àrà síbi kan, ibi tí àrà tí wọ́n dára sí yìí, ẹ rí i bíi pé wọ́n fẹ́ ṣí ọdún, àwọn ohun tó fẹ́ ṣẹlẹ̀ ń bẹ̀. Ẹ rí eré lóríṣiríṣi lè ní àrà tí ò ní tán lé alára. Ẹ rí níbi ọdún Ìgbónúkó tá a wà lọ́wọ́lọ́wọ́ báyìí. Ẹ sáà máa wò wá bọ̀. Olórin Ìgbónúkó tí wọ́n pè níjọ́ náà tó ṣeré, ẹ jẹ́ ká gbádùn ẹ̀ díẹ̀ ká wo bí ó ṣe kọrin sí dáadáa àti bí àwọn Ìgbónúkó bí àwọn náà ṣe jó. Ọ̀yá ẹ jẹ́ kí èmi náà dá tọ́ mi mú bọ̀. Lẹ́yìn tí wọ́n bá ti wọ kúsò tí wọ́n ti lọ gbé igi ilẹ̀, àwọn tó ru ìkòkò yìí pẹ̀lú gbogbo àwọn ọmọ tí wọ́n ń bọ̀ láti rí odò ìwúgi yìí, gbogbo wọn ó níye ìgbà tí wọ́n máa jó lọ sí kúsò tí wọ́n máa tún jó padà sójú àgbo ń bí. Ẹ jẹ́ ká máa wò ó bọ̀. Ó níye bí wọ́n ṣe ń ṣe, wọ́n sì ti ń ṣe láti lẹ̀ wá, bẹ́ẹ̀ ni wọ́n ṣe ń ṣe ló fi ń rí bó ṣe ń rí. Ẹ kú kalẹ̀, ijó ń lọ lọ́wọ́, ẹ máa wo iye ìgbà tí wọ́n fi ń lọ.
ṣe rí i pé àwọn ọmọ Onígunnuko pọ̀ bẹ́ẹ̀ lèrò náà pọ̀ bìbà. Ijó ṣì ń lọ lọ́wọ́ wọn ń lọ wọn á yípo wọn á lọ sí kúsò wọn á tún padà wá sójú agbo wọn á tún yípo wọn á tún lọ sí kúsò wọn á tún padà. Ẹ ṣì ń wò bọ̀ ẹ kú gbádùn wa bẹ́ẹ̀ ni ijó ń lọ ní rẹbutu. Ẹ̀yin pé wọ́n ṣì ń jó bẹ́ẹ̀ ni wọ́n ṣì ń lọ sí kúsò wọ́n tún ń padà sójú agbo ó ní iye ìgbà tí wọ́n máa fi ṣe é. Ẹ̀yin pé wọ́n ti bẹ̀rẹ̀ wọ́n ti ṣí ọdún ibi tí wọ́n ta kíní títí mo sọ lẹ́ẹ̀kan ibẹ̀ lẹ́ni tí wọ́n ti ṣí ẹni ìdáàsò ni wọ́n ti ṣí yìí lẹ́yìn tí wọ́n já kíní yìí Ìgúnnukó ti wọbẹ̀ afẹ́ wàrà tó fẹ́ dá pé sọ́n pẹ́ máa rárá wò níbi tá a wà yìí lè ní níbi ọdún ti ìlú Ìjẹ̀ṣátẹ̀dó ẹ kú kalẹ̀ ẹ máa gbádùn wa bọ̀. Ẹ mọ̀ pé Ìgúnnukó ń bẹ bíi tàtijọ́ ó dẹ̀ ṣe ń bẹ bíi tijọ́ òun ni àwa ni ká múra ká sìn bíi tàtijọ́. Ẹni pé ìdáàsó ń ki ọwọ́ sápò bóyá owó ni wọ́n máa mú bóyá nǹkan míì ẹ̀yẹ máa wo ibi ọdún Ìgúnnukó la wà. Ẹni pé ẹ̀rí àrà ẹ̀rí pé ẹni tó wà lára Ìgúnnukó yẹn ọ̀tọ̀ ẹni pé ó ti pààrọ̀ aṣọ lórí ìdúró ń bẹ̀ ló ti yíṣọ ẹ ti rírú ẹ̀ rí gbogbo èrò ẹ̀rí ìpariwo pọ̀ mo sọ fún yín pé ibi ọdún Ìgúnnukó la wà Ìgúnnukó ṣì ń bẹ bíi tàtijọ́ aṣọ tó wà lára ẹ̀ tẹ́lẹ̀ ẹ mọ̀ ẹ rí dáadáa ẹni pé ó ti pààrọ̀ aṣọ báyìí òun lẹ́rí tó ti ń lọ sókè yìí nǹkan ńlá nǹkan àrà ìlú Ìjẹ̀ṣátẹ̀dó láti rí i kò ní bàjẹ́ láṣẹ ọba mi Èdùmàrè ìdáàsó kò ní bàjẹ́ o òbí tápà ọmọ afàmìsẹ̀lù tápà tí ń ta kúlíkúlí wọn kì í ṣègúnnu tápà tí ń ta yéré wọn yìí ṣègúnnu bí tápà bá kú wọn ní ọba owó tutù òwú bàbá ẹ ṣọ̀pọ̀ ọdún ẹ ṣe ìmíì láṣẹ ọba mi Èdùmàrè àrà tẹ́ ẹ dá lọ́dún yìí ẹ dá ìdójú yẹn lọ ẹ rí ìdáàsó lẹ́rí tí wọ́n ti ń jó yìí tí wọ́n ń yọ̀ tí wọ́n ń dúpẹ́ ọdún bẹ́ẹ̀ ni olórin Ìgúnnukó náà ń kọrin fún baba ẹ jẹ́ ká tún gbọ́ díẹ̀ ká sì wo bí baba báwọn náà ṣe náwó bí wọ́n fẹsẹ̀ rájọ ẹ̀rí ibi owó ni wọ́n náà yìí o kì í ṣe 10 náírà kì í ṣe 20 náírà o àpò méjì àbọ̀ lówó ńláńlá òun lè rí tí baba ná wọ́n ti ná fún Ìgúnnukó dáadáa ẹ̀rí pé wọ́n tún ná fún àwọn eléré tí wọ́n ń kọrin Ìgúnnukó. Ìdáàsó lẹ́yìn tí gbogbo àwọn ọmọ ilé àti ìyàwó ilé tí wọ́n ń bájú lọ́wọ́ tí bàbá sì ń náwó Ìgúnnukó tó pa aṣọ dà lẹ́ẹ̀kan àwọn ilẹ̀ ń wò yìí ẹ̀rí bó ṣe ga tó
òun náà ti bẹ̀rẹ̀ sí ní kí wọn ọmọ ọlọ́dún tó gbọdún nìyẹn. àgbẹ̀ pé ó pààrọ̀ yìí òun ló fi bọ odò ìwúgi, òun náà ló fi wọ́ọ̀lù kó tó wá dójú agbó ń bí ó pààrọ̀ ẹ̀, ó pa ti èṣídà nìyẹn, ó mú tọdún tuntun. òun wá ń ṣàdúrà fún gbogbo àwọn tí wọ́n wá bá wọn aṣọdún pé wọ́n á ṣọ̀pọ̀lọpọ̀ ọdún láyé, ọ̀hún ní fìyí ṣàṣemọ́, wọ́n á máa ṣe nígbà ni. àpò tí gbogbo wọn tọwọ́ bọ̀ tí wọ́n ti ń mówó, àpò náà ní í gbẹ láṣẹ ọba mi Èdùmàrè. ìdáàtúlẹ́rìí tí wọ́n ń kí gbogbo àwọn èèyàn káàkiri níkànkan ìjèjì pé wọ́n kú àdúrótì, wọ́n kú ọdún. akí bàbá wa aláìlúwà ọba Kàbírù Adélàjà ìlú Fẹ́mi lọ́yẹ̀ àyìnàgbẹ̀tọ́ ọsọ̀rọ̀ tìlú Ìsọlọ̀ tí wọ́n jẹ́ bàbá àtọ́jú ènìyàn kú ìnáwó kò ní bàjẹ́ fún yín ọmọ sọ́lọ̀ ṣìn àkẹsàn lẹ́rí ọlọ́kọ̀ ńlé ìṣẹ́rí ọmọ irinwó ọ̀pọ̀ ẹgbẹ̀rún àjẹ́ ọmọ wájú ọlọ́kọ̀ tí ń sowó ẹ̀yìn ọlọ́kọ̀ àṣejìgbà lẹ̀kẹ̀ àgèdègédé ọlọ́kọ̀ tí ń tàn yẹbẹyẹbẹ lójú omi ọmọ káfọpọ̀ wà káfàjẹwà ọmọ káfò gèdèǹgédé ọwọ́ wa kò délé ìṣẹ́rí. bẹ́ẹ̀ la kí kábíyèsí ọba Wàhídì Fáṣọlá ológùdù tìlú Ògùdù yọbí lólú olóòtá ìgì ọmọ akúnrin ọládógún ọmọ apìjálẹ̀ dọ̀rọ̀ ọmọ apìjẹ̀jẹ́ ìgìrọ̀ yọmọ sọ́bẹ́ńjẹ́ wọnú aṣọ lọ. mo sọ èyí mẹ́sàn méjèèjì àrọ̀ ní ògbélé Oníkòyí òsínmi ogun ní lọ́mọ àgbótì kan ọmọ ẹrù ọfà àìṣe ẹ̀kú àdúrótì kò ní bàjẹ́ fún yín láṣẹ ọba mi Èdùmàrè. adé apẹ́ lórí bàtà apẹ́ lẹ́sẹ̀ àṣẹ apẹ́ lẹ́nu. ẹ̀rí pé àwọn Ògúnnukó wọn ń jó ní kọ̀ọ̀kan ìjèjì gbogbo wọn ni wọ́n ń jó lẹ́ẹ̀ ń wò yìí. ìkéde láti ilé iṣẹ́ wa ń bí fún àǹfààní gbogbo ẹ̀yin ẹ̀dẹ́ bá ti ń gbọ́ tá a ti ń polówó rẹ́kọ̀dù wa kan ti Ìgúnnukó gbèmí ní àkọlé fídíò ó ti jáde báyìí, ó ti wà káàkiri gbogbo ilé ìtajà tí wọ́n ti ń tojú lówó. máa lọ mú un ní kọ̀ọ̀kan ìjèjì ẹ̀yin náà rí pé tún wo ara tí Ìgúnnukó tó tún dánú Ìgúnnukó gbèmí ó ti jáde láti ọwọ́ Lukman Oyèfolú ọmọ oníjàpá kí a lọ rà á, ó ti wà níta kí gbogbo akálọ̀rà kò ní bàjẹ́. grab your copy now. àwọn Ògúnnukó ló sì ń ṣeré lọ́wọ́lọ́wọ́ ìlú Ìjẹ̀ṣàtẹ̀dó la ìwà tá a gbé ń ṣọdún lọ́wọ́lọ́wọ́. lẹ́ẹ̀kan sí àkúrú kí gbogbo àwọn ọmọ ọlọ́dún Alhaji Hashimi Saka ìdáàsó tìlú Ìjẹ̀ṣàtẹ̀dó akíyín pé ẹ̀kú ọdún ẹ̀kú yèdùn. bẹ́ẹ̀ la kí bàbá Fatai Musa ẹ̀rí ìkòkò tí mo sọ lẹ́ẹ̀kan òun lẹ́ni tí wọ́n sì délẹ̀ tí wọ́n lù yìí kò sọ́mọ ní Ìgúnnukó tó máa gbọ́ tí ò ní mọ̀ pé tí ò ní gbọ́nra jígí pé ijó Ògúnnukó rèé. bí wọ́n ṣe ń jó bẹ̀ẹ̀ bẹ́ẹ̀ ni wọ́n ń jó kòkò, ó wá lójú àwọn tó mọ̀ kòkò yìí jó tí wọ́n bá bẹ̀ sí lù ú. ẹ̀rí òun ni Ìgúnnukó lẹ́rí tí ó ń jó yìí. bàbá Fatai Musa alága ti Etí Ọ̀sà akíyín. akí bàbá wa ọmọọba Adéníjì tí wọ́n jẹ́ alága ti Midway Investment akíyín. bàbá wa Akíndélé Demakin Investment akí wọn. ẹnjìníà bàbá Lẹ́kan akíyín. Sàkáàbù Máàjì ti orílẹ̀ Ìgànmú akí àwọn náà tí wọ́n kú ọdún. bẹ́ẹ̀ la kí gbogbo àwọn olóyè ti Mainland Exco ti ẹgbẹ́ Onígúnnukó àkí gbogbo yín pátápátá. gbogbo olóyè Ìjẹ̀ṣàtẹ̀dó àkí yín lọ́kùnrin lóbìnrin pátápátá. gbogbo ìyàwó ilé Ìjẹ̀ṣàtẹ̀dó gbogbo yín la kí. gbogbo ẹbí Anímàṣàun àkí yín. Alhaji Yusuf Àtọ̀dá àkí yín. olóyè Idris Sufianu àkí yín. gbogbo yín pátápátá kí ẹ rí bó ṣe ń lọ. ẹ rí pé Ìgúnnukó tó gba ọdún tó pààrọ̀ aṣọ lẹ́ẹ̀kan òun lórí tó ń jó yìí tápàǹjú ọmọ alálélú ọya ẹ̀rí kò ní bàjẹ́ láṣẹ ọba mi Èdùmàrè. báwo wá rí pé wọ́n ti bẹ̀rẹ̀ sí ní tọ́nà torí Ìgúnnukó ti ṣeré látàárọ̀ àṣedalẹ́ni. ayò gbà wá ní àbámu gbogbo rò wá fún yín àmọ́ àgé pépèpé bí àwọn bàbá àṣùnà ní ká ẹ lè gbádùn ẹ̀ nílé.
àti ọkùnrin àti obìnrin. Ọ̀nà ọmọ ọ̀gá wọ̀ lórí ìjọba ẹ̀rù. Àwọn akẹ́ ilé bílẹ̀ ni. Àwọn akẹ́mọ náà lọ ní. Torí kí ni? Torí ẹjọ́ àpótí àwọn ti pẹ́ pẹ̀lú àwọn. Ó ti pẹ́ tóbi ìṣe pẹ̀lú àwọn. Lẹ́yìn, àwọn agbẹ́lẹ́bí. Níbi ọdún tèní bẹ́ẹ̀ ni wọ́n tún fi bàbá wa kan joyè ẹ̀rí oyè àjẹgbó àjẹtọ́ àjẹfọ́páwọ̀ àjẹfẹ́rẹ́ ìjọbi ló máa jẹ́ láti ọba mi Èdùmàrè kò ní bàjẹ́ oyè Odun Igunnuko tuntun fẹ́ jẹ yìí ìdáàsó wọn ní ká kí yín pé ẹ kú oríire oyè ìyá mọ́rí ṣọ̀pọ̀ ọdún láyé láti ọba mi Èdùmàrè bí wọ́n ṣe ń jẹ oyè Odun Igunnuko òun lẹ́rí tí wọ́n tún jẹ yìí kò ní bàjẹ́ o láti ọba mi Èdùmàrè. títí dìgbà míì táàtì máa pàdé táàtì máa gbé fọ́nrán míì wá láti iléeṣẹ́ wa ń bí Lutas Film and Record International. Gbogbo àwọn fọ́nrán wa tó wà ń ta ẹ máa lọ bá wa rà á wìtìwìtì kẹsì máa rí i pé ẹ máa kọ́ gbọ́n bẹ̀. èmi ọmọ yín ọ̀rẹ́ yín olólùfẹ́ yín olóyè Fatai Abíọ́dún Akínmọ́tì Arẹ́gbẹ́ṣọlá Bàdà Ọdẹ ọmọjọpọlọ ní gbogbo ilẹ̀ Àwórì ló ń kí gbogbo yín pé pátá pé tí rí dìgbà míì táàtì máa pàdé ilé òní lé wa ọ̀nà òní nà wá àní rí un gbé sọnù láì ṣe bí ọmọ ó dìgbà míì àdúpẹ́. àwọn mi rè lé Igunnuko mi rògbò onírọ́gbò ìṣàmì rè kùsò àlọ́ àdàrà foríṣà àwọn àsùnwọ̀n ìgbàrúfù ẹ̀ṣẹ̀ jẹ́jẹ́ o. ẹja ti kára ilé ọ̀rọ̀ wọn bẹ́ẹ̀ ló gàtà o mo ti wọ́n fẹ́ lò láti o.